fídíò yìí wà fún ìjọba Lande, the comedian, àti gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń wò mí báyìí tó láǹfààní àti rí mi àbí tó láǹfààní àti share fídíò yìí fún àwọn tó ń wò mí nísìn àtàwọn tó máa wò mí later. Gbogbo ẹ̀yin tẹ́ ń plan láti para yín, ẹ̀yin lẹ́ni fídíò yìí. Yorubawuyi, I am here láti share little experience with you. It shock you, it shock me o. Àti ìbẹ̀rẹ̀ ó ti ń shock ẹ. Ẹ tí wò pé kí ló fẹ́ sọ. Nípa kéèyàn para èèyàn, wàláì ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. There are a lot of benefits. Kéèyàn para èèyàn gbà mí, ó máa mú benefit wá. Ó dá kéèyàn para èèyàn gbà mí. Ó yà yín lẹ́nu. Ẹ má ẹ kó yà yín lẹ́nu. It is very good tí ẹ bá lè para ẹ nígbà mí. Because tó bá kọ̀ láti nífẹ̀ẹ́ ara ẹ, láti fi ara ẹ balẹ̀, kó fi ẹ̀mí ẹ balẹ̀, ohun tó ní ẹ lára yẹn, tó kọ̀ láti pa nǹkan yẹn. Bó jẹ́ pé ebi owó ni ò ní, tó kọ̀ láti pa ìrònú ebi yẹn. Ó kọ̀ láti pa ìrònú pé ò ní owó yẹn, ó kọ̀ láti pa tó ń disturb ẹ yẹn. Ó wá fẹ́ pa ara tiẹ̀, ó fẹ́ pa ẹ̀mí. Ara ló máa pa o, ó lè pa ẹ̀mí. But I am going to tell you some things which you might not know. Mo sọ pé ó dá kéèyàn para ẹ ń gbà mí, ó máa ń dà. Torí pé ó fẹ́ wúlò fúnra ẹ, wàá wúlò fún àwọn kan. Sórí, jẹ́ kí n sọ fún ẹ, kò sí di ìwé tó fi pa ara ẹ tí ò jẹ́ gain fún àwọn kan. Bóyá wọn ò sọ fún ẹ, o lè máa mọ̀ o. Mo kàn ní kí wọ́n ṣàlàyé fún ẹ ní o. Ọmọdé ni wá nú ayé. Ṣùgbọ́n láti ṣàlàyé àwọn kankan fúnra wa. Ó mọ̀, òkú tó pokùnso, ẹni tó lọ pa okùnso, àwọn kan wà tí wọ́n rin igbó káàkiri, tí wọ́n fẹ́ ṣe iṣẹ́, tí wọ́n fẹ́ ṣe oògùn tó lágbára, wọ́n á ní ẹ lọ wá aṣọ ara ẹni tó pokùnso wá. Ṣé pé dá kéèyàn para ẹ ń gbà mí, torí wà wúlò fún àwọn bẹ́ẹ̀ yẹn. Ìtọ́ tó jáwọ́ gbẹ̀yìn lẹ́nu ẹni tó pokùnso, àwọn kan nídìí ẹ̀ tó máa fi ṣe àwúre tó gbóná. Ṣebí ó fẹ́ dàbí Yorubawuyi ni, kájọ máa ń pa aláṣọ $1 $2 kọ́bọ̀. Ó fẹ́ ṣe bẹ́ẹ̀. Ó fẹ́ dúró wò tó bá pokùnso. Àwọn kan wà tó yẹ pé igi tó pokùnso sí yẹn, sílẹ̀ ló pokùnso sí nìyẹn. Àwọn kan wà tó máa wá kí àwọn family ẹ̀, wọ́n ní tó máa fi nù. At the end of the day, ìwọ ló rò bí ó parẹ́ o, sá fún wàhálà ayé. Wàláì tán bá ti fi lè mú lọ, wọ́n máa lọ jí ẹni. Gbogbo ibi tó bá wà, wọ́n á pe ìṣẹ̀dá ẹ̀. Ìṣẹ̀dá á dìde. Ogun tó kọ̀ tó jà fúnra ẹ̀ yẹn, wàá máa lọ wá jà fún àwọn tó wá rán ẹ níṣẹ́ tó bá wù wọ́n. Ó dá kéèyàn para ẹ ń gbà mí o, ó máa ń dà. Ó náìsì bẹ́ẹ̀. Ẹni tó gbé poison jẹ, ìyẹn náà náìsì. Wàláì, iṣẹ́ tí ẹ tó gbé poison jẹ, lára àwọn tó wá kí family ẹ, yìí. Àwọn tó máa súnmọ́ ẹ. Tí wọ́n bá jẹ máa mú nǹkan lára ẹ, wọ́n wà ńbẹ̀. Ṣebí poison ló gbé jẹ. Ìdààmú kan ló bá ẹ ló fi lọ jẹ poison. O. Àwọn á wá jí ẹ. Pẹ́kẹ́pẹ́, wọ́n máa jí ẹ pẹ́típẹ́tí ni agbára wà. Àwọn Ọlọ́run fi fún àwọn kan mú agbára yìí. Wọ́n ní, wọ́n dẹ̀ mọ̀ ọ́ lò. Lọ́kọ́ ni kàn fi ẹ́ ṣògùn owó o. Lọ́kọ́ ni kàn fi ẹ́ ṣàwúre o. There are a lot of things wọ́n lè lò ẹ́ fún. Nítorí pé òkú ẹni tó para ẹ̀ ní ẹ́. Mi ò gbìyànjú láti túdi ayé o. Mi ò gbìyànjú láti wá ìdí ayé o. Mo kàn sọ fún ẹni tó bá ń gbìmọ̀, tó bá ní lérò láti para ẹ̀ ni. Wípé kò sí ọ̀nà tó gbà para ẹ̀, kódà bó bẹ́ sódò. Òkú tó mi gbé lọ, ó ní táwọn àgbàlagbà fi ń ṣe. O lè má mọ̀, èmi kàn wá sọ fún ẹni, aṣọ ara ẹ níṣẹ́ tó máa ṣe. Tó bá wú sódò tó bẹ́, tí ẹja bá jẹ́ kù, ó ní tó máa fi ẹ́ ṣe. Àwọn Ọlọ́run fún àwọn èèyàn ní ọgbọ́n, ìmọ̀ àti òye tí wọ́n dẹ̀ fi ń ṣọmọ aráyé lóore. Dandan kọ́ ni kàn fi ẹ́ ṣèkà. Òkú ẹ̀ á dìde, á ṣiṣẹ́ mi. Kí ló fẹ́ parẹ́ fún? Tó bá wá wò pé àhesọ lèmi ń sọ, àhesọ ni mò ń sọ. Ṣó mọ̀ bàbá Kọ́láwọlé Ọláwuyì, Ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn.
ó wo fídíò yẹn tó bá wò èmi wò ẹ̀yin tẹ́ bá tún ti wá wò mo wá rán yín létí ni ẹ̀yin tẹ́ bá wo Kọ́láwọlé Ọláwuyì nǹkan ń bẹ Ọlọ́run bá fọ̀run kẹ́ bàbá wájú tán kọjú sí Ọlọ́run jó dá ẹ̀yin tán fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ èmi wá sọ fún ẹni tí ò bá wò kó lọ wò ó wà lórí YouTube náà o lè search fún nǹkan bẹ Kọ́láwọlé Ọláwuyì ìlú kan tí wọ́n ṣò fún wa ní ilẹ̀ Yorùbá ni o àforúkọ bòlú yẹn láṣìírí torí ẹ̀pẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn á ti yé yín sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí dákun má jẹ́ kí n sọ̀rọ̀sọ̀rọ̀ torí ẹnu òròfo ló ń pa òròfo kẹnu tèmi má ṣe pa mí. I am here to liberate you. I am here to advise you. You pé depression is real, but suicide is not the solution. Kí ló fẹ́ parẹ́ fún ọmọ ìyá mi? Wàláì tí ẹ kọ́ ní ìṣòro tó ga jù. Tó bá ní marriage yẹn fún ẹ ní issue, o lè walk away from that marriage. Tó bá ní ọmọ tọmọ yẹn ń dẹ̀ láàmú, bẹ́ẹ̀ lọ́hùn sí. Kíní kan ló ń ṣe ẹni tó bá ti kú, má parẹ́. Tó pé tó ti kú kò lè fi wèrè ṣe yẹ̀yẹ́. Fídíò Kọ́láwọlé Ọláwuyì tí mò ń sọ fún yín lọ. Bàbá yìí ó wà nílùú nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ bá ti wò yé yín. Wọ́n ní nílùú yìí àwọn ọ̀dọ́ máa ń kú pípípípípí. Ọkùnrin tó sán ọgbun akàn ìpò fòṣánlẹ̀ ó kú. Obìnrin tó sán ọgbun akàn ìpò fòṣánlẹ̀ ó kú. Kí ló táwọn èèyàn máa ń kú báyìí? Ṣùgbọ́n bàbá yìí ní oko tó gbin nǹkan sí rẹpẹtẹ, ó gbin ẹ̀gẹ́, ó gbin obì, ó gbin gbàdó, ó gbin gbá, ó gbin iṣu. Àwọn iṣu ẹ̀ tó bá kodé máa 12 báyìí bó ṣe máa yọ bọ̀ngànà ní. Ewébè ewéko ẹ̀ bóyá má ti begele yín. Bàbá yìí ó wá ní ìkòkò àgbo kan. Wọ́n dárúkọ ìlú yẹn wọ́n ṣú ẹ o. Kì í ṣe pé fọ́tò ẹ lọ wò lórí Kọ́láwọlé Ọláwuyì. Wọ́n ṣó bàbá yìí, wọ́n ṣó òkú ẹ̀, wọ́n ṣó ìlú yẹn. Bàbá yìí kọ́lé, ó kàsẹ̀, ó dẹ̀ ń ṣe dáadáa sílùú. Ṣùgbọ́n kò sí ẹni tó ní irú oko tí bàbá yìí ní. Bàbá yìí wá bí ọmọ ẹyọ kan. Ṣàdédé náà ipò ọmọ yẹn sáwọ ìlú ńjọ́ kan ló ń pariwo ẹgbà wọn. Kí ló ṣe ọmọdé yìí? Bàtà àwọn aráàlú máa fi ṣùgbà ẹ̀. Ẹpọ́n ti bò ó. Ẹ̀jẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹpọ́n ti wọ̀ látòrí dé ìkànnà ẹsẹ̀. Lágbájá kí ló dé kí ló ṣe é? Ó ní bàbá òun ló fẹ́ pa òun. Bàbá ẹ̀ bá wo ẹ̀fún àbẹ́dì kí ló fà á? Inú oko ló ti ń sábọ̀ ó láti inú oko ni. Ó ní bàbá òun ló lẹ̀wọ̀n ní àdá lóko. Kí ló dé kí ló ṣe? Irú inú burúkú ló bí bàbá yìí. Kí ni ọmọ lè ṣe fún bàbá tó fi lé ọmọ tó fi lé bàbá kí ni ọmọ lè ṣe fún bàbá tí bàbá fi lé ọmọ ní àdá? Ọmọ kálá yìí ó ṣe. Kọ́láwọlé Ọláwuyì Ọlọ́run bá wa fọ̀run kẹ́yìn. Àwa náà tàdé ń sọ̀rọ̀ nísìn ní sáré kú lágbára Ọlọ́run ọba. Ẹ bá wa ṣàmì àdúrà o tẹ́ bá ti fẹ́ máa rí wa ká tún máa sọ mọ́ ká máa enlighten ara wa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí náà o tí ẹ rò pé akálò lọ́mọ yìí kò sí ẹ̀mọ́ kan tó ń sọ. Thank you so much. Mo really appreciate yín. Ìrírí ayé ò ní mò ń ṣàlàyé fún yín. Ọmọ ti ọ̀rọ̀ bẹnu. Ó ní bàbá òun ojoojúmọ́ táwọn bá ń lọ sóko. Bàbá òun kò máa sọ fáwọn pé káwọn dáná ni. Àwọn máa gbé oúnjẹ táwọn bá sè yẹn. Àwọn dáná rẹpẹtẹ, àwọn á gbé lọ sóko. Àwọn á gbélẹ̀. Tó bá fi di àárọ̀, àwọn èèyàn ti kọ́ ebè lọ. Gbogbo á ti ṣe lọ rẹpẹtẹ, òun ò mẹ́ tó ń kọ́ ebè. Àwọn lébìrà tó bàbá òun ṣiṣẹ́, òun ò mọ̀ wọ́n. Ó lọ wá jọkọ̀ báwọn lọ sí mítìnì, ó lọ sí pàdé, báwọn ò sí nílé àbó lọ sóde ẹlẹ́gbẹ́. Táwa dé lọ sí oko yẹn, bàbá òun máa ń fi ó ní ìkòkò àgbo kan. Bàbá yìí máa ń fi ìkòkò àgbo yẹn bọ́ ojú táwọn bá ń lọ sóko. Olókan wá pa kí ló wà nínú ìkòkò àgbo tí bàbá wọn fi ń bọ́ ojú lọ sóko yìí. Ẹ̀wọ̀n ọmọdé máa ṣe bí ọmọdé. Dó géńdé lòun náà o. Bí ọmọdé ṣe bí ọmọdé ni àbí ká wò pé àṣírí ṣe tán tó fẹ́ tú. Ẹ̀yin tẹ́ bá mọ̀lú náà ẹ lè kọ sí comment section. Àwọn gbọ́dọ̀ sọ síta. Privacy nígbà míì. Kọ́láwọlé Ọláwuyì náà lágbára àti sọ̀rọ̀ ẹ̀sìn náà lágbára àti show fídíò yẹn. Ẹ lọ wò lórí Kọ́láwọlé Ọláwuyì. Fídíò ni wọ́n show ìlú yẹn, wọ́n show everything. Ọmọ bá fi àgbo bọ́jú. Tó dénú oko, ohun tó rí kò jẹ́ yà yín lẹ́nu. Ó yé mi náà lẹ́nu.
àmọ́ kó tó lọ sínú oko ó ní ẹ̀yin èèyàn ẹ fọ àgbo bọ́jú kẹ́ wá lọ wo ohun tí mo rí àwọn tó ń láyà nílùú àwọn géńdé àwọn ọ̀tọ̀kùnlú àwọn baálẹ̀ àwọn alágbára ìlú wọ́n bọ́ sídìí kòkò àgbo oníkálukú fi àgbo bọ́jú ǹjẹ́ kò wá ní yà yín lẹ́nu bó ṣe yà yín lẹ́nu ló yè mí náà lẹ́nu bó ṣe surprise yín òun ló surprise èmi náà nígbà tí àwọn aráàlú tí wọ́n dé inú oko kí ni wọ́n bá pàdé nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ nǹkan ń bẹ ohun tó ń bá pàdé bóyá surprise ẹ̀yin wàláì ló surprise èmi náà gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń kú nílùú gbogbo àwọn géńdé ọkùnrin gbogbo àwọn géńdé obìnrin ọmọdé ìlú alàgbà ìlú àwọn tó ń mọ̀wé nílùú àwọn young boys young ladies ọmọ tó ti tó lọ sílé ọkọ arẹwà obìnrin àwọn tí wọ́n sán ogun tí wọ́n ní ọpọlọ àti ṣiṣẹ́ gbogbo àwọn tí wọ́n ti kú nílùú yẹn ni wọ́n bá pàdé nínú oko bàbá yìí tí wọ́n ń ṣiṣẹ́ ó yà yín lẹ́nu oníkálukú wá ń rí òkú ẹ̀ girlfriend ń rí boyfriend ẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ wá tó ń sun ẹkún boyfriend ń rí girlfriend ẹ̀ ìyá ń rí ọmọ tó ti kú láti ọdún gbọ́n sẹ́yìn bàbá ń rí ọmọ tó ti kú láti àìmọye ọdún sẹ́yìn ọkọ ń rí ìyàwó tó ti jáde láyé ìyàwó ń rí ọkọ tó believe pọkọ òun ti filẹ̀ ṣaṣọbúra ó ti lọ sinmi wọ́n ní ẹni tí kú nísinmi o ẹni tí kú nísinmi o ẹni tí kú nísinmi wàláì ẹni tí kú nísinmi gbogbo ẹni tó kú kọ́ ló nísinmi o especially in Nigeria tí wọ́n ń wú bẹ̀rẹ̀ agandi jẹ́ kí n para mi kí n lọ sinmi ó ń tan rẹ̀ ẹni àwọn kan wà tí wọ́n ń dúró díẹ̀ tó ò lè sinmi wọ́n á lù ẹ́ fúnṣẹ́ báwo ni bàbá yìí ṣe ní agbára láti lo àwọn ẹni láti máa lọ dáko definitely bàbá yìí ò gbà lébìrà wọ́n mú bàbá yìí lóòótọ́ ó jẹ́wọ́ inú Kọ́láwọlé Ọláwuyì ó lóun ò fẹ́ fowó gba lébìrà ó ní tóun bá ti pọ́ ọmọkùnrin kan lọ láàrin ìlú tó sán ogun tóun dẹ̀ ti pa eléyìí ó máa mọṣẹ́ ṣe tó ń rọ ọmọbìnrin tó ń lọ tó ń pọ́n ń ṣiṣẹ́ dáadáa eléyìí máa dà fúnṣẹ́ kódà béèyàn bá wò pé yà jẹun títí tó lọ parẹ́ ó nínú òun máa ń dùn ni tó bá ti ń sunkún nínú fámìlì wọn ó lóun á débẹ̀ wọn lọ kí wọn pẹ̀lẹ́ òun á kí wọn á ṣe wọn pẹ̀lẹ́ ó ní àmọ́ kan tó gbé sínú kòtò kó tó wọlé sùn ó lóun ti ra ọkọ́ àti àdá sílẹ̀ nínú ilé tòun òkú ń kúnú ilé kí wọ́n tó sin bàbá ti kó ọkọ́ àtàdá lé lọ́wọ́ ó ti lọ ṣiṣẹ́ ní oko ó ní náà táwọn máa ń gbé lọ sí inú oko yẹn iná ẹ̀ lòun fún àwọn òkú yìí jẹ ó máa ń dáná fún wọn àmọ́ ọjọ́ pé eégún lóde òde ò dáa ní ìjọ tóun jáde lọ yìí òun ò mọ̀ pé òun máa pẹ́ǹtà ni àsìkò àti jẹun àwọn arábí ló tó tí wọ́n ṣe ń sun ẹkún tí wọ́n ń sun yẹn wọ́n á sun ẹkún àsùndákẹ́ wọ́n wá hu ta ni ó rẹ̀ wọ́n lẹ́kún ta ni ó gbóúnjẹ fún wọn kò sí bó ṣe rí gangan nìyẹn I am just telling you pé tó bá bìlì kò fẹ́ parẹ́ àwọn alágbára kan wà láyé tí wọ́n mọ bó ṣe máa lù ẹ́ àwọn tó wà lóko bàbá yẹn sìn gbà tó wà lójú ayé wọn ṣé wọ́n lè ṣiṣẹ́ 24 hours wọ́n béèrè lọ́wọ́ yín ní ṣe question ṣé ìgbà tí wọ́n wà láyé wọn ṣé wọ́n lè ṣiṣẹ́ 24 hours yet wọ́n wà nínú oko bàbá yẹn wọ́n ṣiṣẹ́ 24 hours kò sọ́sàn kò sóòru kò sáàárọ̀ kò sí ìyálẹ̀ta mo fẹ́ lọ patí mo fẹ́ lọ ṣe kinní kan kò sí ńbẹ̀ o
Now tell me, if ọmọ adarí hun, ọmọ èèyàn àbìdí yanyan can do that, who are you to kill yourself? Ta ni ẹ́? Wọ́n á lù ẹ́. Tẹ́ bá pa mí ẹ lè pa sàréè mi, wọ́n á pa ẹ́ òní ní sàréè. Mo fọlọ́run bá ṣẹ̀rí fún ẹ. Àwọn kan ní agbára tó pé wọ́n á ní kò tún ẹ lọ ro tó bá rú ẹ. Wọ́n á tún send ẹ níṣẹ́ mi. Àwọn alágbára wà. Ọlọ́run ń bẹ, èèyàn wà. Ọlọ́run gbé ayé fún àwọn kan. Then why not continue struggling? Kó wò pé ẹlẹ́dẹ̀ máa dí Ọ̀yọ́. Ariwo ẹ̀ ló máa pọ̀. Ìgbàgbọ́ láì ṣiṣẹ́ òkú ni. Èmi mọ̀ pé tí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù, born again lè ṣe show depression is real. Kò easy. Kò easy. Gbogbo ala mọ̀ pé kò easy. Easy ẹ̀yẹn náà. Ní gbogbo àṣẹ gbọ́dọ̀ ṣera wa ní odidi báyìí. Ká mọ̀ tó yẹ ká ṣe nínú ayé. Ṣiṣẹ́, ṣàdúrà, fìbẹ́ lọ́hùn kún, ṣe sàárà, make sure pé ọwọ́ ẹ mọ́, ò ṣèbàjẹ́ ẹlòmíì. A kì í mọ̀ ìkórí má mi o, ṣùgbọ́n try your possible best láti jẹ́ wípé ìwọ̀nba tó máa ṣe, wàá ṣe pẹ̀lú inú mímọ́ ọkàn kan. Ohun tí ò fẹ́ kẹ́ni ọ̀kan ṣe fún ẹ, ò ní ṣe fún ẹlòmíì. Ìyẹn ò ní 100% wàá ní owó o. Ṣùgbọ́n tó bá dúró ti Ọlọ́run Ọba, àṣírí ààbò. Tó bá wá ṣe pé mo fẹ́ ṣe jura mi lọ, ẹgbẹ́ mi lo bẹ̀nsìlò, èmi náà fẹ́ lo bẹ̀nsìlò, ẹgbẹ́ mi ti kọ́lé, èmi náà fẹ́ kọ́lé. Tó bá ṣe jura ẹ lọ, you will love yourself at the end of the day. Wàláì, mo fọlọ́run bá búra fún ẹ. Wàá love ara ẹ at the end pé àṣé mo lè rọ́wọ́ tìbẹ̀ ni. Má ṣe jura ẹ lọ, má wá wàkúwà, kó má bàa rírí kúrì. Some people want to, Rome does not build in a day. Wọ́n gba 20,000 ní salary. Ó fẹ́ ra Benz. Ó ṣiṣẹ́ mẹkáníìkì. Ó fẹ́ ra Jeep. Ó possible tí àánú Ọlọ́run bá wá ẹ rí. Wàá rà 20,000. Ó possible. Àti lẹ́yìn tó ta irú tó kọ́lé. Ara ẹni tó ta ata tó kàsẹ̀. Kódà àwọn èèyàn ta pákó tí wọ́n lọ Mẹ́kà tí wọ́n tún rán yàn lọ. Àánú Ọlọ́run, àlùbáríkà la máa tọrọ o. Tó bá parẹ́, it is good kó parẹ́. Torí wàá lè wúlò fún àwọn tí wọ́n ń wá èèyàn. Kò sí ọ̀nà tó fi gbẹ̀mí ara ẹ o. Kò sí ọ̀nà tí o fi gba ẹ̀mí ara ẹ. Mo tó tún sọ, o gbógun jẹ ni, o jánà mọ́tò ni, o bẹ́ sínú omi ni, o tún pokùn só ní. Gbogbo ọ̀nà tó bá wọn kò fi para ẹ. Kódà bó wọ gbó lọ para ẹ sínú, o tó pé òun mọ̀ with your intention ló wọnú gbó lọ, o lọ para ẹ sínú gbó téèyàn kan ò ní rí ẹ. Àjẹkù orò, wọ́n ní wọn kì í rí àjẹkù orò. Àwọn kan tó bá tún rí àjẹkù ẹranko tó jẹ́ kù, wọ́n á tún fi ṣe kinní kan. Wọ́n á papọ̀ mọ́ kinní kan, mọ́ kinní kan, mọ́ kinní kan. Wọ́n á tún fi ṣe nǹkan kan. Wọ́n á fi ṣe tó lè wúlò fún ayé. Ẹni bá fi ṣàwúre náà, wọ́n á fi ṣe a lot of things. It's up to you. Kó má parẹ́. Yorubawuyi, I am here. Àlùbáǹsì ni o. It's just an àlùbáǹsì. Mo fún yín ní advice. Yorùbá jàre pressure ti wà. This is just an advice from your one and only, the only Akalolo of Yoruba nation, the only Ajato of Yoruba land. Má parẹ́ o. Follow Yorubawuyi for more details. Follow Yorubawuyi. Subscribe to my YouTube channel. Put on your notification button. Tá bá ti ń jáde, a máa fi ọgbọ́n, ìmọ̀ àti òye àjọ máa fi yéra wa. Ayé yìí dùn o. Kí ni mo sọ fún ẹ? Ayé yìí dùn. You kò wà ní agbede méjì ayé àtọ̀run lọ. Wọ́n lárúgbó rọ́jú lọ sọ́run. Ẹni kó kílé kó kọ́nà. My dear, ọ̀run ò easy àti lọ. Time tó fi ń parẹ́ yẹn. The pain you will go through. Mo fẹ́ kẹ́ lọ ṣe research
àwọn tí wọ́n máa ń sọ nípa bí ẹ̀mí ṣe máa ń bọ́ normally téèyàn bá sick tó fẹ́ kú Al-Quran sọ pé mi mọ̀ bóyá I don't want to be religious in this but téèyàn bá fẹ́ kú normally pains ló yẹ jẹ́ pé wọn kì í wẹ òkú níta ẹni tó bá ti kú kò sí bí wọ́n ṣe máa ṣe o ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn tó máa wẹ òkú wọ́n á ṣàlàyé fún yín ẹni tó kú normally nìyẹn wọ́n á ṣàlàyé àwọn nǹkan àṣírí tó máa rí lára òkú yẹn talkless ẹni tó fi force ẹni tó kú nìyẹn normally o talkless ẹni tó fi force pa rẹ̀ tó bá fi force pa rẹ̀ gbogbo tó bá jáde lára ẹ̀ ó wúlò fáwọn kan o ìbá mojúbà o mojúbà ayé o mojúbà ẹ̀yin àgbàlagbà mojúbà gbogbo jáwéjáwé mojúbà gbogbo wàgbòwàgbò mojúbà gbogbo ajúnilọ gbogbo ẹ̀yin tó lọ ń gbé ayé fún Ọlọ́run alágbára ṣùgbọ́n ó tún gbé agbára fáwọn ẹnìkan Ọlọ́run ọba tó láyé tó lọ́run ó tún gbé ayé láwọn kan lọ́wọ́ ìbá o kí bá ṣe mojúbà yín o ìbá yín àgbàlagbà ẹ ṣeun ẹ bá wa ṣí ẹ ó lè kọ ẹnìkan kó kọ ẹnìkan fídíò yìí lè help àwọn kan tí wọ́n ní lọ́kàn tí wọ́n ń gbèrò láti lọ para wọn wípé Yorubawuyi ní tó bá para wọn ó dà bẹ́ẹ̀ wọ́n á lè wúlò fún àwọn tán nídìí ẹni tó para ẹni. Thank you so much. Ẹ ṣeun o. Remember, it's not easy. Kẹ́mi Bọ́lá rèèyàn. Thank you so much.